جئنا بإذنه nínú ọ̀rọ̀ àlùfáà wa àgbà. innal ladhina amanu. àlùfáà wa Tirmidhi. wa amilu salihayat. nínú báàbù máa já àfi zukil jannati. kanat lahum jannatul firdawsi nuzulan. láfìní ẹja ṣiṣẹ́ rẹ̀ ẹni tí ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ dáadáa tí ó ṣiṣẹ́ rẹ̀ nígbà tí ń bẹ láyé ó jẹ àgbákòyà kó tó kó láyé ó tún wá jẹ àgbákòyà nínú sàárè ó tún wá jẹ àgbákòyà níwájú Ọlọ́run. khalidina fiha la yabghuna anha wala. nínú àṣẹ lálìjánná ọjà àlìjánná náà ń bẹ. khalidina fiha. al-imam àṣẹ ọjà ń bẹ lálìjánná ẹni tí ó wọ ọjà náà onílẹ̀ni tí èèpọ̀ ọmọ ọlọ́mọ ẹlẹ́kùn. khalidina fiha la yabghuna anha wala. an Sa'id ibn al-Musayyab annahu laqiya Abu Hurayrata radiyallahu anhu as'alu Allah an yajma'a bayni wa baynaka fi suqil jannati. innal ladhina amanu wa amilu salihati. Sa'id ibn al-Musayyab òun ló pàdé Abu Hurayra sàábẹ́ àgbà fún ṣe Ọlọ́run ní Abu Hurayra ẹni radiyallahu anhu. innal ladhina amanu wa amilu salihati. wọ́n láwọn àjọ wa bẹ Ọlọ́run pé Ọlọ́run àtàbù Hurayra àti Sa'id ibn al-Musayyab wọ́n láwọn pàdé ara wọn àwọn àjọ bẹ Ọlọ́run pé Ọlọ́run ṣe wá lẹ́ni tí ó pàdé ní ọjà àlìjánná. kanat lahum jannatul firdawsi nuzulan. èmi náà fẹ́ pàdé lọ́jà àlìjánná. wọ́n náà wí tiẹ̀. khalidina fiha. ẹ̀rẹ́ ló wá bó ti dùn sí afẹ́ pàdé lọ́jà àlìjánná jàǹbá sí mi ọ́. khalidina fiha. alájọ fẹ́ pàdé lọ́jà àlìjánná mùnáfíkí ni ọ́. la yabghuna anha wala. alájọ fẹ́ pàdé lọ́jà àlìjánná bàṣẹ jẹ́ ni ọ́. qul law kana al-bahru ọmọ wo bí ẹni Ọlọ́run. midadan lọ́sẹ̀ dandan. li kalimati rabbi wọ́n náà ṣe máa ń tó ti bàjẹ́ látọwọ́ rẹ̀. lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi walaw ji'na bimithlihi madada. wọ́n náà máa ń tó ti fọwọ́ rẹ̀ bàjẹ́ mélòó ni tó dá látọwọ́ rẹ̀ gan. innal ladhina amanu. wọ́n náà máa ronú sí i látìgbà tó ti dáyé mélòó lọ́rọ̀ tó ti tẹnu rẹ̀ jáde ẹnu rẹ̀ bọ́kú yẹn. wa amilu salihati. mélòó ni sẹ́ẹ̀rẹ̀ tó tọwọ́ rẹ̀ jáde mélòó ni sẹ́ẹ̀bù tó tọwọ́ rẹ̀ jáde mélòó ni irin ibú tó ti fẹsẹ̀ rẹ̀ rìn láyé gbogbo bí ọba léwu lẹ̀ kó fẹsẹ̀ rìn lọ́bi tí ó da tó bá padà yà ó padà ra ọlọ́pọ̀ sínú sàré. kanat lahum jannatul firdawsi nuzulan. khalidina fiha la yabghuna anha wala. ó ṣeun. qul law kana al-bahru midadan li kalimati rabbi. ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó pariwo Allahu lẹ́kẹ̀rẹ́. lanafida al-bahru qabla wí dáadáa. tanfada kalimatu rabbi. Ọlọ́run ni mo ní o gbé tóbi ọwọ́ tó ń papọ̀ gbé tóbi. ó fáwọn nǹkan lọ́wọ́ wọn ọwọ́ yẹn spingi tí ń fi control lọ bọ̀ kò ṣiṣẹ́ mọ́. qul innama. ìwọ fẹ́ yín ọrọ̀rùn yìí. qul innama. ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀rọ̀ sọ ọ̀fẹ́ yàgbẹ́ orígbéyà ọ̀fẹ́ sọ oríṣoṣo iṣọ́ òbú bẹ́ẹ̀ ní ẹlòmí. ana basharun. bẹ́ẹ̀ àlàáfíà ni ọmọ sunkún gbogbo ìgbà kò lówó lọ́wọ́. mithlukum yuha ilayya. bọ́lọ̀ ń bá ń bẹ lára rẹ̀ tó sì fẹ́
lo ẹ̀mí gígùn àtàlàáfíà láyé sọ̀rẹ́ńdà ara rẹ fọlọ́run pé Allah. أنما إلهكم إله واحد. Qala Sa'idu ó ní Sa'idu bùnú ni Musayyabi ó wá béèrè lọ́wọ́ àlùfáà wa àgbà Abu Hurairah. إن الذين آمنوا ó ní àfihà súùkù ṣé ọjà bẹ láti jẹ́ náà ni. إن الذين آمنوا Allah ọlọ́run ṣe mí lọ́mọ àlìjánná. وعملوا الصالحات náwó síra rẹ bí ọlọ́run ṣe mí lọ́mọ àlìjánná. كانت لهم wọ́n náà torí bí àyà tó fọwọ́ sí o ṣé lóòótọ́ ló dọ̀bà àlìjánná. كانت لهم جنات الفردوس نزلا. àyà rẹ tó ń fọwọ́ kan yẹn ọlọ́run ló máa gbáko àti gbogbo ìdìkudì tó di sáyà tó ní rorò kúrò sọmọlá kejì rẹ wọn lọ sí sọ pé wọn wà àlìjánná iná ọlọ́run má jẹ́ lómi ọwọ́ náà látàyé. جنات الفردوس نزلا. àfihàn súùkù Sa'idu bùnú ni Musayyabi ó ní sí ọjà ń bẹ lálìjánná ni. خالدين فيها لا. Qala na'am afáwa Abu Hurairah wa dá wọn lóhùn wọn ní ọjà ń bẹ lálìjánná. خالدين فيها torí pé sẹ́lá Muhammadu لا يبغون عنها. alábì náà ni mo dá akọlẹ̀ yorùbá wọn jábújábú. لا يبغون عنها. báyìí ló ń sọ̀rọ̀ dáadáa. afáwa Abu Hurairah wọn ló ń ṣe ọlọ́run sọ fáwọn wípé خالدين فيها anna ahlal jannati iza dakhaluha nazalu bi fadli a'malihim. خالدين فيها لا يبغون عنها ولا. wọn náà nàbí sọ pé tí gbogbo wa tá a bá kú tán tọmọ ẹni náà lọ́nu náà tọmọ àlìjánná lọ́nu àlìjánná táwọn èèyàn wá bára wọn lálìjánná tá a sọ̀kalẹ̀ sálìjánná ààyè kan tó ń bẹ lálìjánná tí í jẹ́ súùkù ìjànnẹ́tì ọjà àlìjánná ibẹ̀ gan láti rí ọlọ́run ọba gan báyìí. قل لو كان البحر مدادا. a rí ọlọ́run fètèètè bá a ti ń wòra wa yìí lámà rí Rabbul Izzati. مدادا لكلمات ربي. abẹ́nìkan ò ní wọ àlìjánná yìí ẹnìkan ò ní wọ ọjà àlìjánná yìí pẹ̀lú sí ọwọ́ rẹ̀ ní o. لنفد البحر dábí lóhùn dáadáa. قبل أن تنفد كلمات ربي. ta ló dára rẹ̀ lójú pé ọjọ́ tí wọ́n ti bí òun títí di iṣẹ́ ọwọ́ òun mọ́ ọ̀dà ta ní bẹ tí ó rìn tẹ́lẹ̀ rẹ̀ ò ní mì. تنفد كلمات ربي Abu Hurairah alánàbì ló ń bẹ̀. ولو جئنا. Fasuqu lijannati gbogbo ẹni tí ó wọ ọjà àlìjánná yẹn tá a ti rí ọlọ́run fètèètè òun ni ẹni tó ṣe pé iṣẹ́ rẹ̀ ni ó gbé wọ ọjà àlìjánná yẹn. ولو جئنا. àwa wá sọ pé tahiyatan wa salama. tahiyatan wa salama. inú romi ò sí lálìjánná o. tahiyatan wa salama. tahiyatan wa salama. tahiyatan wa salama. inú romi ò sí lálìjánná o. tahiyatan wa salama. ntọ́ bá fẹ́ jẹ lọ́mọ jẹ bọ́ bá ti dálé jẹ náà bọ́ bá ti ro sàláàdì ti déwájú rẹ. خالدين فيها bọ́ bá ti jẹ bọ́ bá ti ro kíni. لا يبغون. kìí ṣe irú àwọn sàwọn máa tayé yìí. لا يبغون عنها ولا. àwọn sàwọn máa gidigidi àwọn bábíkìú gidigidi àwọn ẹja gidigidi. كل كان. àwọn ẹja kẹ́líkẹ́lí nínú ẹja àwọn asọ́tẹ́ẹ̀dì tọ́yìnyànjú. قل لو كان البحر مدادا لكلمات ربي. ẹ dá mi lóhùn dáadáa nípa fún. لنفد البحر قبل أن تنفد كلمات ربي. ànínú mi kò sí tó léwu kọ́ jẹ́ lálìjánná tí ó múnú rán. ولو جئنا بمثله مددا.
àní yàgbẹ́ àní tọ̀ mọ́. mísìlì máa dada. kò ní rẹ̀ yàn mọ́ bp kò sí tí ń jẹ́ bp ń bẹ̀. mísìlì. tó bá wọnú àwọn 5-star hotel bó tilẹ̀ kó stress tó bá stress ara rẹ̀ púpọ̀ àpèjúwe rẹ̀ náà nì tó sì tó jìnnà síra wọn bíi sámà sílẹ̀ ní o. mísìlì. kò sí irú rẹ̀ stress tó lè wulẹ̀ kó go through tó bá wọnú 5-star kí ni mo pè é hotel. mísìlì. tó bá wọnú rẹ̀ gbogbo ara rẹ̀ ó sì gìnìnìnì. madada tahiyatan wa salama. tahiyatan wa salama. orí ń fọ́ mi kò sí lálùjánnà. tahiyatan wa salama. ẹ̀dọ̀ ń dùn mí kò sí lálùjánnà. tahiyatan wa salama. orí ń fọ́ mi kò sí lálùjánnà. tahiyatan wa salama. bó bá wọnú àwọn 5-star hotel tí mo wí gbogbo ara rẹ̀ ó tutù ní yóò tutù gbẹ̀nìgbẹ̀nì. khalidina fiha. gbogbo owó àwọn fúndùkù bẹ́ẹ̀ lájí kàmáàlì mọ́. la yabghuna wala. tátó wá sọ pé àlìjánnà tọ́lọ́hún kullu kana libahru. kò sí tọ́lẹ́tì níbẹ̀ torí ẹ̀ ní yàgbẹ́dẹ́ kò tẹ́ tọ́lẹ́tì. midadan li kalimati rabbi. láyé ní ìlọ jẹun lọ yìí ó bá kété kò sírun tó lè wúlẹ̀ kọ́ ìjẹ láti jẹ ńlá bó o bá ti ń jẹ tán tí mi bá tó ti ń wọ̀ wọ́n tó máa gbé síwájú rẹ̀. ó ní pé tí ó máa gbóúnjẹ náà wá síwájú rẹ̀. láyé ní àyín la ní 5 alive 100 alive ń bẹ láti jẹ náà. ìlànà fi dọ̀lì báàrù kan bẹ̀rẹ̀ àwọn tó ń fọdà tẹ̀lé máa tó ẹ bá ń wí màá. wàláwù jìnnà bí mísìlì máa dáadáa. 1 million alive ń bẹ láti jẹ náà. kúlẹ̀ náà. 1 billion alive ń bẹ láti jẹ náà. kèésì àwọn ajíṣe ìtọ́mù tí gbogbo òdi ó máa ro yàn yìí. ànàbàṣàrò mísìlì kú. gbogbo ìta mú yàn yìí jẹ̀díjẹ̀dí ni. àní kò sí jẹ̀díjẹ̀dí láti jẹ náà. tahiyatan wa salama. orí fọ́ mi kò sí láti jẹ náà mọ́dàrú. tahiyatan wa salama. bọ́ ọ bá ti wá sọ tán bá sọ̀rọ̀ bá ti má ọba tó ti rí mi tó tún wọ̀ ọ́ tún náà yóò tún dé yóò tún dára rẹ̀. khalidina fiha. kátó wá sọ pé hurun matisura tó ń fil khiyami. la yarghuna anha wala. hurun matisura tó ń fil khiyami àwọn obìnrin eléyìí ju ẹgẹ́. wala.